nǹkan gidi fọ́mọ wọn. So tó bá ti wá mọ̀ wípé èèyàn tó fẹ́ arúgbó ni, the science behind it ni wípé at old age level androgen tọkùnrin secret ti dínkù, level testosterone ẹ̀ náà ti dínkù, libido ẹ̀ náà ti já wálẹ̀, yàtọ̀ fáwọn exceptional cases àwọn ọkùnrin tán kì í experience droppage in libido ní old age, and those ones are in their minority. So tó bá ti wà in your 20s or 30s tó fẹ́ lọ fẹ́ bàbá 50-60, tó o bá tọ́jú ara ẹ wàá máa gbó ni o, wàá gbó, wàá dàbí wo bí arúgbó ló ṣe máa rí, bàbá yẹn ló máa young, because at old age quantity sperm cell tí ọkùnrin produce, the quantity of the sperm cell has reduced. Kì í ṣe quality o, quantity. Ọkùnrin tó bá ń produce ṣíbí sperm kan tẹ́lẹ̀ tó bá ti di pé ó ti ń dàgbà ó lè reduce half of sperm. That is automatic reduction nínú àwọn gbogbo component sperm cell, àwọn zinc, àwọn potassium, àwọn fructose, creatinine, vitamin B12, gbogbo àwọn nǹkan yẹn tó wà nínú àtọ̀ gbogbo ẹ̀ ló ti dínkù. Zinc ló máa help ara ẹ láti produce protein tó máa jẹ́ kára ẹ dán. Torí ẹ̀ tó bá róbìnrin tó gbádùn oko tó ń dóko dáadáa tó dẹ̀ sì jẹ́yàn tó young tó dẹ̀ ti lọ́kọ, ó máa fine ni ó máa dán, because sperm is proteinous, but zinc tí ó máa wà nínú àtọ̀ ẹni tí wọ́n ń dó ó ti dínkù. So tó bá fẹ́ wà in your look like your young age that you are, you have to take some supplement like vitamins, like all those things for you to be able to, at least to look fine. The reason why tí kìíní yóò kì í fi show ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tó máa ń fáwọn bàbá yẹn máa ń lówó, àwọn ọmọ yẹn náà máa ń lówó, àwọn sísí yẹn náà máa ń lówó fúnra wọn, because money is unisex, àtọkùnrin àtobìnrin ló lè ṣiṣẹ́ kó lówó. So make sure pé o ní owó lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin tó lè tọ́jú ara ẹ. Ṣùgbọ́n tó bá lọ fẹ́ bàbá arúgbó, mi ní nǹkan tó burú wà ń bẹ̀bẹ̀, tó bá tọ́jú ara ẹ wàá máa gbó ni. That's another thing. Another thing ni pé tó bá ti fárúgbó o lè jẹ́ kó máa dún ẹ látòkè. Tó bá ń dún ẹ látòkè wò kàn máa dédé di àyà ìmújọ́ kan báyìí ni a ti gbé bàbá rẹ̀ lé nìyẹn, nítorí wípé agbára ẹ̀ ò tó gbogbo yẹn mọ́. Then there is a level tó yẹ pé wàá lè yàtọ̀ fún àwọn normal sex hormones, àwọn oxytocin, dopamine tó common to everybody mọ̀. There is cortisol that will regulate your mood. Then serotonin yẹn náà òun ló máa serotonin is a neurotransmitter, but there is a way tí ara ẹ fi máa lè secrete fi boost serotonin. Èèyàn tó bá ti dàgbà lè má ní agbára láti lè ṣe gbogbo àwọn nǹkan yẹn, whereby you get to a stage whereby wàá lè release àwọn hormones tó máa help ara ẹ, you understand? So gbogbo àwọn nǹkan yẹn ni, that's just the science behind it. There is no mystery anywhere, there is only ignorance. But tó bá ti mọ̀ wípé you really don't have much on you to take care of yourself, you understand, make sure parúgbó tó fẹ́ lọ fẹ́ ó jẹ́yàn tó jẹ́ pé ó wà okay, because tó bá fọ́mọ kékeré tẹ́jọ wà ní the same age, everything will balance, but you are still young. Bàbá yẹn ló máa young at heart, because ọmọdé ló ń dó, ọmọdé ló ń bá ṣeré. Tó bá jẹ́ ọmọ 25 tó ti dó bàbá arúgbó fún 5 years tó ti wá pé 30 tó dẹ̀ tọ́jú ara ẹ, tí wọ́n gan ò wà okay, ìṣepò wà financially sound, tí wọ́n àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ jẹ́ tẹ́rì bá jáde wà dàbí ìyá wọn lẹ́gbẹ̀ẹ́ wọn ni. That is just it, because arúgbó tó ń dó kò fi bẹ́ẹ̀ ní much strength. Àwọn component èwo ló máa induce oorun yìí, melatonin, gbogbo àwọn component yẹn, àwọn melatonin, creatinine, fructose, gbogbo àwọn protein tó wà nínú àtọ̀ ẹ̀ ó ti dínkù. Kò ń ṣe pé ò ní rí àwọn nǹkan yẹn bẹ́ẹ̀, kò lè dàbí ti young person, you understand? So that is just the science behind it. And if you know that you want to fẹ́ arúgbó, kò sí nǹkan tó burú nù kó o wà ní your 20s or 30s kó o dẹ̀ fẹ́ bàbá 50 or 60 tó bá yẹ pé ibi tó ti rí fẹ́ nìyẹn, but make sure you take care of yourself, tọ́jú ara ẹ. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń fẹ́ arúgbó yìí torí pé kí ní yóò kí ń hàn lára wọn, because majority àwọn arúgbó yẹn wọ́n máa ń lówó, wọ́n máa ń wà okay financially, so kò lè hàn lára àwọn ọmọdé tó ń fẹ́ wọn, because they will tọ́jú ara wọn, you understand? So that is just it ní ti sex part tèmi ní study tí mo lè sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ní ti character ní I don't know, àbẹ̀ àwọn míì mọ́ láwọn àgbà máa ń tọ́jú ọmọdé, I wouldn't know that, mi mọ̀ nípa yẹn, but that is just it. Because èèyàn tó ti dàgbà nísìn o lè fi bókó ẹ̀ ṣe máa le kó o fi wé okó ọmọdé tó ṣì wà in his own 30s or 20s or 40s. So
bó ṣe máa rí nìyẹn. Bàbá yẹn ló kàn máa ní àwọn advantage because ó máa wà young at heart, ó máa feel young at heart because ọmọdé ló ń bá ṣeré, ṣóyè yín bẹ́ẹ̀ yẹn. So bó ṣe jẹ́ nìyẹn fún àwọn tá à ní I'm 20 something, I'm 30 something, I want to marry 50 or 60 or 70 ma, ó lè fẹ́ bàbá 80 gan tó bá ti mọ̀ pé olówó tó fi tọ́jú ara ẹ nínú ilé ẹ̀. wàá fẹ́ rí pẹ́, wàá fẹ́ káwọn ọmọ ẹ náà rí pẹ́, tó bá fẹ́ kó pẹ́ fún ẹ, àwọn advantages bó ṣe lè ṣe ọmọdé ò lè ṣe bàbá àgbà bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti mọ̀ pé òní jó lóòótọ́ sí bàbá yẹn, má fẹ́ o, torí tó bá lọ ilé ẹ̀ tó fẹ́ ẹ tán tó wá lọ ń hùwà burúkú tó lọ ń dó young guy kan, òun ṣe rẹ̀ àgbèrè ló ń ṣe o. So bó ṣe jẹ́ nìyẹn o. Bàbá yẹn ó ní level bí tó lè ṣe wàhálà dé. Then tó bá yẹ pé wọ́n ti dàgbà ń sìn bí obìnrin, o ti wà in your 40s or 50s or 60s, your libido will balance. If obìnrin 50 60 míì gan ara ẹ̀ gan obìnrin okó mọ́ because of nature, yàtọ̀ fáwọn exceptional women. But wọ́n tó ṣì wà ní 20s and 30s, ó ṣì young, kó má lọ ṣe bàbá oníbàbá léṣe. However, àwọn míì wà tó yẹ pé ọ̀dọ̀ àgbàlagbà náà ti rí ìfẹ́, then àdè lè sọ pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀, kí wọ́n má fẹ́ wọn bẹ́ẹ̀. That is just the science behind it. ṣóyè wa. Ẹ má jẹ́ kí á gbàgbé Ọ̀yọ́ model alternative therapy. Wọ́n ń ta àwọn àgbo tó ń cure infection, àwọn àgbo tó ń pa àwọn àrùn ara, ìdọ̀tí ara, gbogbo àwọn jẹ̀dí, ó ń pa àrùn. Nọ́mbà àwọn ẹ jẹ́ ká pè wọ́n 08068220707 08068220707. Ọ̀yọ́ model alternative therapy, ibẹ̀ ni ẹ já sí. Bàbá gangan náà máa gbé kọ́ yín, so ẹ lè ṣe àlàyé fún wọn. Tá bá máa ṣe live, ọjọ́ tá bá máa ṣe live program, mo máa create awareness. Thank you so much guys.